A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ. Iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ ti ṣe àwáwí lórí ìkọlù tí ó wáyé ní ìjọba ìbílẹ̀ Bokkos àti Barkin-Ladi, ìpínlẹ̀ Plateau. Wọ́n ní ojúnà àti àwọn ìṣòro mìíràn ni ó fa ìdíwọ́ fún wọn láti má lè tètè dé ibi ìkọlù. Ìròyìn jábọ̀ wípé ìkọlù tí ó wáyé ní àṣálẹ́ ọjọ́ Àìkú sí àfẹ̀mọ́júmọ́ ọjọ́ Ajé yọrí sí ikú ènìyàn tí iye wọn lé ní 150 nígbà tí àwọn tí ó lé ní ẹgbẹ̀rún mẹ́wàá di aláìnílélórí. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán Channels lọ́jọ́ Ìṣẹ́gun, gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbá sunwọ̀n bí ó bá jẹ́ wípé ẹ̀ṣọ́ aláàbò ríbi fèsì sí ìpè. Ó ní òun kò fẹ́ da omi ìwẹ̀ nù pẹ̀lú ọmọ tí wọ́n fi wẹ̀ nítorí wọ́n fi ìpè ránṣẹ́ lóríṣiríṣi, ṣùgbọ́n ó ṣeé ṣe kí ó jẹ́ wípé ojúnà tí kò dára wà lára ìdí tí wọn kò fi rí ẹni gbà wọ́n sílẹ̀. Bákan náà ni àjọ Amnesty Lágbàáyé náà ké sí àwọn aláṣẹ láti ṣe ìwádìí ìdí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò kò fi rí ààyè dé ibi ìkọlù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ adarí Amnesty lórílẹ̀-èdè Issa Sanusi, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn tó dìhámọ́ra ogun yìí lò ju wákàtí 48 48 hours bí wọ́n ṣe ń lọ láti ìletò sí ìletò. Wọ́n ní Ààrẹ Bọ́lá Tinubu gbọ́dọ̀ gbé ìgbìmọ̀ tí yóò dá dúró, tí ó múnádóko, tí kò ní ṣègbè lẹ́yìn dìde láti ṣe ìwádìí ohun tí ó dí àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ dé ibi ìkọlù lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ní àwọn abúlé tí ìkọlù ti wáyé, bí àwọn tí ó móríbọ́ ṣe ń gbìyànjú àti ṣa àwọn tí ó farapa re ilé ìwòsàn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lánàá, adarí ìròyìn fún Defence Headquarters Major General Edward Buba gbà wípé lóòótọ́ ni ikọ̀ ológun gba ìpè tí ó lé ní 30 nígbà tí ìkọlù yìí ń lọ lọ́wọ́, ṣùgbọ́n ojúnà tí kò dára àti àwọn nǹkan mìíràn ṣe ìdáwọ́kọ̀ fún wọn. Ó ní bí àwọn apanijayé yìí ṣe pètepèrò tí wọ́n sì ṣe àṣeyọrí jẹ́ kí ó nira fún ikọ̀ ológun láti dé ibi ìṣẹ̀lẹ̀ ní kíákíá. Edward ní iléeṣẹ́ ológun ti ń gbáradì láti rí i dájú wípé kò ní sí irúfẹ́ ìṣòro bẹ́ẹ̀ ní ọjọ́ iwájú. Edward fi kún un wípé àwọn apanijayé yìí lo àǹfààní àlàáfíà tí ó ti padà sáàrin ìlú látàrí ìdojúkọ ológun láti bí oṣù mélòó sẹ́yìn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìpè pàjáwìrì ni àwọn gbà, ṣùgbọ́n iná ti jó dórí kókó kí wọ́n tó dé ibi ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn 4 tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ wọn ni a gbọ́ wípé wọ́n fi ara pa níbi ìṣẹ̀lẹ̀ iná tí ó wáyé ní ilé epo Fatnobu ládojúkọ Toríko, ìlú Badagry, ìpínlẹ̀ Èkó. Ìròyìn jábọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàárín aago 1 òru Ọjọ́rú nígbà tí àwọn olùgbé kan fi jerrycan àti nylon báàgì gbọ́n epo. Agbẹnusọ fún iléeṣẹ́ panápaná Sakiru Amodu nígbà tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ sọ wípé àwọn tí ó farapa ń gbìyànjú àti gbọ́n epo yìí lọ sí orílẹ̀-èdè òdìkejì nígbà tí ìdúgbàmù wáyé, ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ panápaná tètè rí iná náà kápá. Bákan náà ni iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé wọ́n tètè kó àwọn tí wọ́n fi ara pa lọ ilé ìwòsàn ìjọba ìlú Badagry kí àwọn òṣìṣẹ́ panápaná tó dé. Iná yìí ti ba apá kan ilé epo jẹ́ kí àwọn òṣìṣẹ́ panápaná tó dé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Kano ti fi ọwọ́ ṣìkún òfin mú ògbólógbòó afọmọṣòwò tí ó kúndùn nínú ká máa jí ọmọ gbé láti ẹkùn àríwá wá tà á ní ẹkùn gúúsù ní owó tí kò dín ní náírà 300,000. Ọlọ́pàá ní àwọn ṣakọ iṣẹ́ láti lè gbógun ti ìwà ìjọmọgbé àti ìfọmọṣòwò ní àwọn ìpínlẹ̀ bíi Kano, Bauchi, Gombe, Maiduguri àti àwọn ibòmíràn. Afurasí 9 tí gbogbo wọn jẹ́ kìkì obìnrin ni wọ́n mú pẹ̀lú àwọn ọmọ tí wọ́n jí gbé ní àkàtà wọn. Kọmíṣánná ọlọ́pàá Muhammad Hussaini Gumel sọ fún àwọn akọ̀ròyìn lónìí
wípé títà àti ríra ọmọ ti wá jẹ́ ìṣòro tí ó nílò kí iléeṣẹ́ ọlọ́pàá ṣàmójútó. Èyí ló mú wọn gbé ìgbésẹ̀ tí ó yọrí sí mímú ògbóǹtarìgì nínú wọn balẹ̀. Ó ní àwọn kọ́kọ́ mú ọmọdékùnrin kan ní ibùdókọ̀ Màrírì pẹ̀lú àwọn kan tí kò gbọ́ èdè tí wọ́n ń sọ. Lẹ́yìn èyí ni wọ́n tọpinpin àwọn tó kù tí wọ́n lọ́wọ́ nínú jíjí ọmọ 7 gbé. Ọmọdékùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Muhammadu Iliya ni wọ́n ti pa orúkọ rẹ̀ padà sí Chidiebere tí wọ́n sì tà á ní 450,000 naira. Sabon Gari ni wọ́n ti rí Bilyaminu lẹ́yìn tí wọ́n tà á ní 450,000 naira. Ìkókó ni wọ́n ti jí Chiamaka gbé tí wọ́n sì tà á ní 350,000 naira. Ṣùgbọ́n wọn kò tíì mọ àwọn òbí rẹ̀. Kọmíṣánná ọlọ́pàá ní wọ́n rí Muhammad Iliya mìíràn ní Nnewi, ìpínlẹ̀ Anambra, tí wọ́n ti jí gbé nígbà tí ó wà ní ọmọ ọdún 3. Ó ti pé ọmọ ọdún 5 ṣùgbọ́n kò lè sọ èdè abínibí rẹ̀ mọ́. Wọ́n tà á ní 500,000 naira. Lára àwọn tí wọ́n mú lórí ìfọmọṣòwò láti rí Chika Ezugu, Joy, Clement Ali, Emeka Ekedugwu, Berat Yarima láti ìpínlẹ̀ Bauchi àti Ndama Obi láti Nnewi pẹ̀lú Ebere Emumbu. Kọmíṣánná ṣàlàyé wípé nígbà tí ọlọ́pàá ṣe ìkéde fún àwọn òbí àwọn ọmọ wọ̀nyí, gbogbo wọn ni wọ́n wá láti ìpínlẹ̀ Bauchi tí wọ́n sì ṣe ìdánimọ̀ ọmọ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìgbìmọ̀ ẹgbẹ́ ilé aṣojú-ṣòfin ẹkùn Gúúsù ti fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ìpapòdà gómìnà àná fún ìpínlẹ̀ Ondo, Rotimi Akeredolu. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé ẹgbẹ́ Honorable Afam Victor Ogene lábẹ́ ìṣèjọba Honorable Nicholas Mutu ni wọ́n ti ṣe àpèjúwe olóògbé gẹ́gẹ́ bí olóye àti akíkanjú ènìyàn. Àwọn aṣòfin yìí fi ẹ̀dùn ọkàn wọn hàn fún ìjọba ìpínlẹ̀ Ondo, àwọn aṣòfin ìjọba àpapọ̀ láti ìpínlẹ̀ àti ẹbí tí olóògbé fi sílẹ̀. Àtẹ̀jáde náà kà wípé Àkẹ́tì jẹ́ ènìyàn pàtàkì tí ó sa ipá tirẹ̀ sí ìdàgbàsókè iṣẹ́ agbẹjọ́rò orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba tiwantiwa pẹ̀lú inú dídùn, oore-ọ̀fẹ́ àti àìfòyà ọkàn. Ó nífẹ̀ẹ́ ará ìlú dọ́kàn débi wípé a máa dúró ṣinṣin lórí ọ̀rọ̀ tí ó bá ní í ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá, ẹkùn Gúúsù àti ìpínlẹ̀ Ondo. Gbogbo ìgbà ni arákùnrin máa ń ṣíwájú láti fọhùn fún àwọn tí kò lè sọ̀rọ̀, jà fún ẹ̀tọ́ ará ìlú, ṣe agbẹjọ́rò fún pínpín ire títí dópin. Orílẹ̀-èdè yìí yóò ṣàfẹ́rí Àkẹ́tì. Ẹkùn Gúúsù Ìlà Oòrùn ti pàdánù jagunjagun. Bákan náà ni ẹ̀ka agbẹjọ́rò ti pàdánù ohùn onímọ̀ àti òmìrán. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹgbẹ́, wọ́n gba àdúrà kí Ọlọ́run tu ẹbí rẹ̀ nínú, kí ẹ̀mí rẹ̀ rí ìsinmi lẹ́sẹ̀ Olùgbàlà. Ìròyìn jábọ̀ wípé Akérédolú di olóògbé lánàá ní ilẹ̀ Jámánì lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí ó ti ń ja ìjàkadì pẹ̀lú àìsàn. Lẹ́yìn èyí ni wọ́n ṣe ìbúra fún igbákejì rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Wọ́n ti ké sí Ààrẹ Bọ́lá Tinubu kí ó ṣe àyípadà orúkọ olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) sí ti olóògbé gómìnà ìpínlẹ̀ Ondo, Rotimi Akeredolu. Àjọ Human Rights Writers Association of Nigeria (HRWA) nígbà tí wọ́n ń kẹ́dùn pẹ̀lú èèyàn gidi ìpínlẹ̀ Ondo lórí ikú gómìnà ni wọ́n sọ wípé wọn kò lè gbàgbé Akeredolu fún ipa rẹ̀ lórí ìjọba tiwantiwa àti pínpín ire. Bákan náà ni wọ́n gba àwọn olóṣèlú ní ìyànjú kí wọ́n wo àwòkọ́ṣe Akeredolu, kí wọ́n gbégi dínà fífi ìyà jẹ ará ìlú, ìwà ìbàjẹ́ àti àìṣèjọba dáadáa nígbà tí wọ́n wà lórí oyè. HRWA ní iṣẹ́ rere Akeredolu kò lè parẹ́ láéláé bí ó ti jà fitafita láti rí i dájú wípé agbára padà sí ẹkùn Gúúsù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.